jẹ́ ń yá ọ ní owó tí mo lè yá ọ. Mo gbà ọ́ nímọ̀ràn, já mi lórí èròǹgbà rẹ láti di ìdùpò pé o fẹ́ gba tíkẹ́ẹ̀tì ipò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú ADC lákò ìbò abẹ́lé wọn tó ń bọ̀ lọ́nà. Ta ló sọ bẹ́ẹ̀? Mò ń bọ̀. A kì í ti kóòtù dé ká tún wá máa ṣe ọ̀rẹ́. Ó dára o ká yanjú ọ̀rọ̀ tó ń bẹ nílẹ̀ yìí nípa tùbínùbí ká fi gun òtòlótó. Kí ló ṣẹlẹ̀ gan-an? Ọ̀rọ̀ ń bọ̀. Ó dóṣù kẹrin ọdún tó ń bọ̀ ká tó ráàyè ẹjọ́ nípa ti àpèrè tẹ́ pé ó dóṣù kẹrin ọdún tó ń bọ̀. Ìlú wo ni? Ìpínlẹ̀ wo ni? Ọ̀rọ̀ ń bọ̀. Ó tún ti ṣẹlẹ̀ o. Àfi kẹ́dùn àgbà wá, àwọn báńdíìtì wọ́n pa àwọn ọmọ ogun àti àwọn mìíràn nílùú wo? Mò ń bọ̀. Ẹ padà sí ilé yín, ó tó gẹ́, alùbàtà kì í darin. Àwọn obìnrin sọ ojú pópó di lágídígba ìlúbìnrin látàrí inú tó ń bí wọn. Kí ló ń bí wọn nínú? Kí ló fa èyí ná? Ìlú wo ni? Ìpínlẹ̀ wo ni? Ọ̀rọ̀ ń bọ̀. Ìkànnì Target Radio TV ńlá wà, Olúwo Ẹgbẹ́dá ńlẹ̀ Ìbàdàn ni. Ẹ máa share ẹ bá wa like ẹ bá wa pín kó lọ fà. Ìpàdé di ojú kejì ìròyìn ọ̀hún. Ẹjẹ́ á pàdé, ó yá ẹjẹ́ á lọ. Ibrahim Abdulkareem ló ti sọ fún igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Alhaji Atiku Abubakar ipe kó já mi lórí èròǹgbà rẹ̀ láti dupò, ipe òun ó dupò, òun ó sì gba tíkẹ́ẹ̀tì ipò ààrẹ ìyún ni nínú ẹgbẹ́ òṣèlú ADC lákò ètò ìbò abẹ́lé wọn ètò ẹ pé ó ń bọ̀ lọ́nà. Ibrahim Abdulkareem ń ló bá rọ ààrẹ tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí ìyún ni ó rọ igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí bẹ́ẹ̀ ló rawọ́ ẹ̀bẹ̀ sí ipe Àtíkù dákun dábọ̀, mo gbà ọ́ nímọ̀ràn, já mi lórí èròǹgbà rẹ àti du ipò kó o sì gba tíkẹ́ẹ̀tì fún ipò ààrẹ lọ́dún 27 ní ẹgbẹ́ òṣèlú ADC. A kì í ti kóòtù dé sọ̀rẹ́. Ẹjẹ́ á fegun òtòlótó tó wà ńlẹ̀ yìí torí pé kò sẹ́ni tó ń tilé ẹjọ́ dé tí ń di ọ̀rẹ́ o. Ọ̀rọ̀ náà ń ló jẹ́ pé orin ètò pé wọ́n ń kọ fún àjọ tó ń rí sí ọ̀rọ̀ ìṣọ̀kan àgbáyé ní UNN ní mínísítà tẹ́lẹ̀ rí ló bá sọ fún àjọ ọ̀hún pé kó jẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ kí wọ́n fi eegun òtòlò tó ń wà nílẹ̀ yìí pé wọn kì í ti kóòtù dé ní ilé ẹjọ́ ká tún wá lè ṣe bẹ́ẹ̀ tó máa ṣe ọ̀rẹ́. Ó di oṣù kẹrin ọdún tí ń bọ̀ ká tó láǹfààní àti lè gbọ́ ẹjọ́ tẹ́ ẹ pè yún ni nípa àpèrè ti Emir ti Kano. Oṣù kẹrin ọdún tó ń bọ̀ ẹni adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ló ti wá mú báyìí láti gbọ́ gbogbo ọ̀rọ̀ ohun ariwo tòun ti atẹ́gùn pẹ̀lú jìjì tó yẹ pé ó ń ṣẹlẹ̀ lórí àpèrè Emir ti ìlú Kano. Àwọn abánidì tí ò mẹ́rù dì tá a mọ̀ sí báńdíìtì ni wọ́n ti pa àwọn ọmọ ogun ilẹ̀ yìí kan o. Bẹ́ẹ̀ sì ni àwọn ará abúlé mìíràn náà farakásá nínú ìṣẹ̀lẹ̀ ọ̀hún, ìyẹn ní abúlé kan o ní ìpínlẹ̀ Kwara. Àwọn báńdíìtì wọ́n pa àwọn ọmọ ogun àti àwọn mìíràn ní abúlé kan ní ìpínlẹ̀ Kwara. Alùbàtà kan kì í dárin, ó tó gẹ́ ńṣe ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó nà ká ilé fún Wálé Ẹdùn tí ń ṣe mínísítà tó wà lórí ọ̀rọ̀ ètò ìnáwó àti ààtò ọrọ̀ ajé nílẹ̀ yìí ìyún ni ọ̀gbẹ́ni Wálé Ẹdùn. Bákan náà lọ̀rọ̀ ń kan ìyún ni mínísítà tó wà fọ́rọ̀ ilégbèé àti ìdàgbàsókè ìlú ńláńlá ìyún ni Dàǹgíwà pé àwọn méjèèjì yìí ó ní ó tó gẹ́ ó fẹ́ gbé wọn pa kí wọ́n máa lọ sí ilé wọn pé ṣé bí ẹnìkan kì í bá oníṣùúwà débi eégún ní ọ̀rọ̀ ọ̀hún. Ààrẹ Bọ́lá Tinubu ó nà ká ilé fún Wálé Ẹdùn àti Dàǹgíwà. Ńṣe làwọn obìnrin tó yẹ pé inú ń bí wọ́n sọ ojú pópó ìrìn ní ìpínlẹ̀ Plateau wọ́n mọ̀ sọ di lágídígba ìlúbìnrin pẹ̀lú bí wọ́n ti ya bo ojú pópó ọ̀hún tí wọ́n sì ṣe ìwọ́de ìfẹ̀hónúhàn yìí lọ tààràtà ṣojútó dúró yẹ̀ ọ́ wò tí àwọn ọmọ ogun ilẹ̀ yìí tí wọ́n dúró sí látàrí ìpànìyàn èyí tó yẹ pé ó ṣe bẹ́ẹ̀ ó ń tẹ̀síwájú sí tó sì ń gògò sí tó dẹ̀ ń tàn ká sí bíi iná inú ọyẹ́ yìí ní ìpínlẹ̀ Plateau. Target Radio TV Olúwo ńlẹ̀ Ìbàdàn, ẹ pín kíá, ẹ láìkí
ẹ ṣíà ẹ jẹ́ kó lọ fáà dé gbogbo ilẹ̀kílẹ̀. Wọ́n tún padà wá láìpẹ́. Mo kí yín o, ẹ kú kalẹ̀.